ẹ lọ́wọ́ mi gbọ̀ngàn ẹ kàrọ̀ gbogbo ilé ọgọ́rùn-ún 19 ẹ kàrọ̀ àmàrà ànúgbà lé ní Friday ní àsanwó sálàáfíà ẹ kú balẹ̀ ọ̀rọ̀ ṣàlà. ẹ jọ mo wo kọ́ńtà ṣọ̀kan tí ẹ̀pàgbò Yimika tó ṣe ó sọ ní ṣó yẹn pé ó dẹ̀ wí kí Olèdùmọ̀tà kó fi Queen Mother kalẹ̀ ó tẹ̀ ìdárúkọ ẹ̀ ń bẹ̀ ni pé Ìyábọ̀ Òjó ó lóun pẹ̀lú èèyàn kan làwọn ń sọ̀rọ̀ yẹn pẹ́ nìyẹn wá sọ pé Ìyábọ̀ ló tún wá fún Olèdùmọ̀tà. ẹ jọ ẹni tó sọ̀rọ̀ yẹn tó ní Queen Mother ló tún wá fún Olèdùmọ̀tà ṣé nìyẹn lè bá wọn gbé evidence jáde ibi tí Queen Mother tó ti tún wá fún Olèdùmọ̀tà ṣé lè bá wọn gbé evidence jáde. mo rò pé orí ẹnìyẹn burú mo rò pé kò fẹ́ dá fẹ́ nìyẹn lọ́jọ́ wo ní oṣù wo déètì wo ìṣẹ́jú wo àkókò wo ní Queen Mother tó wá fún Olèdùmọ̀tà. ṣèbí gbà tó máa wọn parí ọ̀rọ̀ yẹn ní court tó dẹ̀ rí pé ẹni yìí kò lè bóun ṣe mọ́ àwọn ò lè jọ́rẹ̀ mọ́ pé yóò tẹ̀ wo ṣáìdì òun tí nǹkan tó Olèdùmọ̀tà expect ni pé wọ́n ṣe bá wọn parí ọ̀rọ̀ court yẹn kó sún fún Fọlá kó má bàa Fọlá ṣe mọ́ kó wá bóun ṣe nígbà tó dẹ̀ rí pé yóò rí tòun rò pé kò tẹ̀ wo ṣáìdì òun pé yóò lè bóun ṣe. ṣé ẹ rí ẹyin èèyàn ẹ má ti máa yẹ ló ti ń tó ṣèdí sí àti ẹ̀dúpẹ́ lọ́dọ̀ náà pé everybody ló mọ̀ pé Queen Mother náà ló ṣì ń báwí ló ń pè ní gíṣọ́ ọ̀rọ̀ àmọ́ àwọn promise ẹsẹ̀ ìwọ́n jẹ́ kí Priscilla ṣèyàwó ẹ̀ tán a promise Olèdùmọ̀tà sórí prison tó ṣì ń escape yẹn wàá ṣì lọ ó ṣì máa lọ ó sì máa lọ èdè máa dì ẹ́ àṣàṣì máa mú ẹ ẹ̀fún máa fún ẹ ìpín máa jà ẹ́ ṣiṣẹ́ máa bá ẹ tó gbórúkọ tó fi ń bá yẹn tó sì máa bẹ̀ tí wọ́n fi ṣe mistake dárúkọ ṣẹpẹtẹ́rì wọ́n yìí á bọ̀ lọ́jọ́ kan fẹ́rìsùn ẹ̀kọ́ déètì nìkan lẹ́ everybody èdè yẹn sì máa dì ẹ́ olórí pín sí mẹ́ta ṣọ́ra ẹnu ẹ tó ń mú tọ́tọ́tọ́ tó ṣe pọ́nrẹ́pọ́nrẹ́ má wọrí wọ́n á sì jìyẹ ó lè escape gbogbo nǹkan tó ń ṣe yìí òun lórí burúkú bẹ́ẹ̀ náà ló ṣe ṣó lánàá ó mọyì oṣù tó ti ń bú dọ́kàsì tó ti ṣe ṣó fún wọn lórúkọ ìyànú ẹ̀ ló ṣe wọ́n kìíní kan ó parọ́ oríṣiríṣi kò sí rọ́tò pamọ́ ní ìrèyàn tó lọ ara tó èmi tí ìrèyàn tó jowó tó ẹ̀ látọjọ́ tí mo ti ń rìn mi tí ronú lára bíi tiẹ̀ mi tí ìrèyàn tó jowó tó àwọn tí ò rí tiẹ̀ rò alóògánú ayé ògbóró ayé tó wà lórí social media ìwọ ló useless jù kò sí o ti rí pé kò sí èèyàn tó fẹ́ bẹ́ẹ̀ ṣe bó ṣe ń sọ pé bèbí ti ṣẹ́jú everybody ti gbọ́n àdẹ̀rí èèyàn kan báyìí àárín mọ́ ẹ tó súnmọ́ ẹ tó lè bẹ́ẹ̀ ṣe. ó rí Daddy Infinity. bèbí ti ṣẹ́jú àwọn bẹ́ẹ̀ 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 tó jẹ́ ọkùnrin everyday mo ń gbàdúrà ọjọ́ kan ọjọ́ kan máa mì tí Queen Mother ọjọ́ kan ọjọ́ kan máa tẹ̀ rí Queen Mother sójú mo máa ń fi sínú prayer point mi ṣùgbọ́n wọ́n kí n rí ẹ máa wọlé máa lọ tórun sùn máa tẹ̀ mú fọ́fọ́ tì mí torí mi lè jẹ́ kó jí mi gbé mi lè jẹ́ kó jí mi gbé everybody èèyàn tó máa rí ẹ̀sìn kan kíyè sára kó má lọ gbé wọn kó má lọ gápá wọn lọ́tọ̀ọ́rí wọn lọ́tẹ̀ẹ̀sẹ̀ wọn lọ́tọ̀. ó pagbo yóò òfò ká. bíbí ti ṣe everybody ti gbé everybody ti gbọ́ àdéhùn èèyàn kan báyìí tó so mọ́ ẹ everybody ń sá fún ẹ ní. even àwọn tó wá sọ́dọ̀ ẹ tó wá jẹun tẹ́lẹ̀jọ́ sórí burúkú tẹ́jọ́ ń ṣòṣì ń gbà yẹn àwọn dàlẹ́ ní everybody ló ń jáde fún ẹ back to back ó ti rí kúrò lóko lẹ́nu kórìíra lára bẹ́ẹ̀ wọn ò ní bẹ́ẹ̀ dá sí. ó lérò kórìíra aláró ti pọ̀jù kò séèyàn tó fẹ́ sún mẹ́ ẹ̀ kò sẹ́nibodì tó fẹ́ sún mẹ́ ẹ̀ kò séèyàn tó forí èèyàn tiẹ̀ tọrọ ní ayé ẹni tó máa fi ẹ́ tọrọ tó ń fi ẹ́ tọrọ lọ́dọ̀ náà ayé onítọ̀hún ti bàjẹ́ nìyẹn máa ṣe wàhálà kú láyé ó máa rojọ́ kú ni kò ní nísinmi. mo wo Queen Mother everybody ló fẹ́ súnmọ́ ló fẹ́ meet Queen Mother everybody ló fẹ́ meet Fúnkẹ́ Akíndélé gbogbo àwọn celebrity yẹn ṣùgbọ́n wọ yẹ̀yẹ́ brity ò lè brity náà ìwọ náà ni celebrity àkọ́kọ́ tó wọ́kọ́ lọ jalè ní Ìdúmọ̀tà ìwọ ni celebrity tó jọ́ ọmọ gbé ìwọ ni celebrity tó ń pààyàn tó ń ta péyàn tó ń tẹ̀sí yàn orí ẹ̀ burú ni ta ló fẹ́ súnmọ́ ẹ̀ òpònú jọ ṣé tó má tẹ̀ parí ṣoṣo lọ́ máa ń check àwọn show ẹ̀ tó máa ń ṣe ó lọ́ máa ń túgbọ́ ṣá
ṣó ló máa ń táwọn ṣó yẹn gbọ́ ó kàn ń fi rẹ pè sí ìwọ ló pè sí jù ní ayé orí pé àwọn èèyàn gan ò tún wò ẹ́ mọ́ wọn ò wò ẹ́ mọ́ kò sí èèyàn tó fẹ́ gbé àṣẹ ló ń sọ òṣì ló ń ṣe òponú òṣì ló ń ṣe ìwọ lọkọ ìwọ ṣe kíní kata ló forú láti yẹtọ ró lòṣì kán fi láti kán fèèyàn gan ní giveaway ta ló fẹ́ gbà oníranù afọkànsíwìn òsínwìn èèyàn jọ kó sì lọ kó máa rántí ẹ kó máa ṣe wèrè everybody ń wọ ẹ láwòsàn kún ní bẹ́ẹ̀ ọkọ ń wọrẹ láwòrán rẹ àṣìírí inú ayé àṣìírí tó gánú ayé ọgánú ayé olówó jẹ kínní kan pé kọ́ shopping mall ó ṣe gbá ó ṣe kó ṣe bó kọ́ àbáyé rẹ bàjẹ́ ni ṣé ilé tó kọ́ ṣó kọ́ fún everybody ṣe bó kọ́ fún rẹ̀ ní àbó ṣìírí ni àwọn mélòó ló ń bọ́ ta ló ń jẹ́nu owó ẹ̀ àwọn ló ti fowó ẹ̀ help ọ̀gá ta ló fowó ẹ̀ help ta ló ti ràn lọ́wọ́ ta ló sọ fún wa sọ́dọ̀ ẹ̀ tó bẹ̀rẹ̀ jáde ó yàwó rẹ̀ ni wọ́n gbowó lọ́wọ́ ẹ̀ fún wọn lówó wọ́n ṣe wọ́n máa mórúkọ jẹ queen mother gbogbo wọn jáde bẹ́yẹn pé àwọn sanwó fún blogger àwọn náà ní celebrity tó kọ́kọ́ lọ ń sanwó fáwọn blogger olóṣì ìwọ́n ló lọ́ọ́ ṣe jọjọjọ tó fẹ́ kán bá yé àwọn tó kù jẹ́ gbogbo ẹ̀ wá bounce back lé lórí báyìí òun ara ń tẹ̀lé ó ti yá wèrè bèbí yìí tó máa ti ń parí àwọn iṣẹ́ ló máa jókòó ẹ̀ sí ó máa sọ fún ọmọọṣẹ́ ó máa béèrè ọ̀rọ̀ tí ò make sense lọ́wọ́ ọmọọṣẹ́ ẹ̀ ń gbẹ́ tálẹ́ kọ́kọ́ wá fún wọn tálẹ́ kọ́kọ́ ojú dẹ̀ ń tì mí fún ẹ ó lè dún wọn ta lọ́wọ́ bí kú sí lọ́wọ́ bí jókòó sí òṣì ló ń ṣe tó mọ̀ òṣì ló ń ṣe ó ṣe gánà ayé tó yẹ ká ráwọn èèyàn súnmọ́ everybody ń sá fún ẹ ta ló fẹ́ sá fún ẹ elépè àṣìírí kó sì dànù kó sì lọ kò sí nínú ìdá. I don't even know why this happened to you. Bí ẹ bó de ṣe pè yín náà lẹ́jẹ́ àwọn èèyàn bíi méjì kan ló pàkíyèsí wá sí Ìgbàgbọ́ Yímiká that people don't really pay attention to that cause. I remember B.O. said something like that. B.O., which is Bukio. Then Uncle Tubosun, Àṣìpa Tubosun. How many years sọ nípa man yìí? But people don't really pay attention to it. Now see. Ìgbàgbọ́ Yímiká ìbéèrè kan ni kí mo kọ́kọ́ fẹ́ béèrè náà kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi pẹ̀lú ẹ. Please, can you tell everyone nǹkan tí Esabod ṣe fẹ́ gangan? What this mama did to you? Nǹkan tí mama yìí tí wọ́n ṣe gangan. Can you tell us? I want you to respond to this voice note. Mo fẹ́ kó sọ fún wa gangan. Nǹkan tí mama Esabod ṣe gangan. Can you please just stage a show for us and tell us? Ìbéèrè lẹ́ẹ̀kejì. Dorcas Adeyinka, tá ń pè ní boss lady. Can you please tell us what she has ever done to you? Èmi sọ pé kò ṣe nǹkan kan, but please stage a show for us and tell us what she has done. Nǹkan tó ṣe gangan, please sọ fún wa. Mama Esabod àti Dorcas Adeyinka, can you please tell us what the two of them have done to you? Àwa lè máa mọ̀. Kàn bá wa ṣàlàyé nǹkan tí wọ́n ṣe gangan. Ìbéèrè mi fún yín fún Ìgbàgbọ́ Yímiká lélẹ́yìí o. Wípé bóyá ẹ̀mọ́ ó ti lè wà káwa máa mọ̀, let's assume bó ti wà. Can you please stage a show for us and tell us what these two have done to you? Sorry, nǹkan tí Àṣìpa Túbọ̀sún tó sọ nípa ẹ̀ gangan ni. Ṣé mo system tí Tójí máa ń lò tó máa ń fẹ́ gbóná wojú àwọn èèyàn wípé kò sẹ́ni tóun ò lè sọ̀rọ̀ sí, kò sẹ́ni tóun ò lè attack, kò sí nǹkan tí ò gbẹnu òun. Exactly the system òun ló ń lò. Ṣé wàá rí inú mi wá dùn wípé that same system tó máa ń lò yẹn òun gangan ló fẹ́ lò fún Lizzy. Ó mọ̀ pé kò sí ní orí tó bá fẹ́ jẹ̀kù bó bá dé fìlà á ṣíbọ́. Ó ní ọ̀rọ̀ Ìgbàgbọ́ Yímiká. Àgbàlagbà tí ò dẹ̀ dánú tó fẹ́ fi rẹ̀ wọlé nìyẹn. One thing that I know about Dorcas is this. Tó máa sọ pé ẹni tó máa ní àmúmọ́ra tó máa ń give long rope. Give it to Dorcas Adeyinka. Give it to her. Ẹni tó ní àmúmọ́ra ọ̀rọ̀. Give it to her.
despite the fact all the shows you've done for her. Ó wù ẹ́. Àwọn èèyàn go ṣe títí. Wọ́n got to show fún. Wọ́n show so many things. Láti jẹ́ they could react. This woman did not say a word. Ó wù ẹ́. Kò sọ nǹkan kan. Ìyàwó ẹ̀ was busy going around. Èmi ò máa tí rí irú ìdílé bẹ́ẹ̀ yẹn rí o. You were involved in this particular dirty game and you are showing it to everyone. And you are showing it to everyone. No, this is too much. You are showing it to everybody to see. Wípé kò sí nǹkan tí wọ́n lè ṣe. Ẹ̀yin méjì ìyàwó ọkọ máa ṣe program ìyàwó máa go around. A máa text message kiri. A máa comment kiri. A dẹ̀ gbé picture síbi, a dẹ̀ máa show ẹ̀. What kind of a family are you? Irú ìdílé wo lélẹ́yìí? Irú ìdílé wo lélẹ́yìí? What kind of a family is this one? Mo imagine báwọn ọmọ yín ṣe máa turn out. Torí pé kò sí kankan nínú nǹkan tẹ́ ṣe. Bóyá pé ilẹ̀ṣẹ́ fún yàn ni o. Bóyá rọlẹ̀ pamọ́ ni o. Bóyá ẹ̀takò ni o. Gbogbo nǹkan tẹ́ bá ṣe láyé ọmọ yín àjẹ́ àgbà nínú ẹ̀. Ẹ ṣe bẹ̀rù ẹlẹ́dàá yín báyìí. Ẹ ṣe bẹ̀rù orí àwọn. Tẹ́ bá tẹ̀ wá. If you don't want to save your own life, why can't you save your children? Ṣé báwọn kó wọ́n tẹ́ pé wọ́n nílò láti ṣe pé fún yẹn fúnra yín ti tọrọ ẹ̀? Jíjẹ́ ni wàhálà jókòó tẹ́ ló ń gba ìyàwó náà ó ṣe kúbọ́kúbọ́ kiri bí ìjàpá. Orí pùnpùn bí èṣù. Ó ń lo káàkiri platform. Ẹ ṣe oríṣiríṣi. Ṣé ni wọ́n tètè mo fẹ́ kẹmọ̀ ni wípé ẹni tó bá ti bí ọmọ sílẹ̀ báyìí ó gbọ́dọ̀ wà careful bó ṣe máa live life ẹ̀ torí kẹ́ má bàjá yẹ ọmọ yín máyé. Because tomorrow of your children lànà wọn ṣe mí. Nítorí pé ogun ló ń ṣí ni mú èpè ó ṣí ni jà o. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín kò sí ìyàwó tẹ́lẹ̀ mọ́ gbà kò sí àwọn pastors tẹ́ bá lè tẹ́lẹ̀ mọ́. Nítorí pé àwọn èpè kan wà tẹ́ deserve you and your wife. This woman did nothing to you. Tẹ́ bá dé fẹ́ gbìjẹ yẹn náà ẹ kì í ṣọ́jàjà. Ẹkùn ṣàǹforí jẹ́lẹ̀ agbọ́n kiri. Can you please tell me mo tún repeat nǹkan tí Dorcas Adéyínká ṣe fún ẹ gangan tó fi deserve ní gbogbo ìgbà tẹ́ ń ridicule ẹ̀ gbogbo ìgbà tẹ́ ń sọ̀rọ̀ sí gbogbo ìgbà tẹ́ pé ẹ̀kọ́ aṣọ di because of what? Because you want people to praise you? Because you want people to see you as a warrior, as a big man, as a tomorrow, so I don't know. Ìgbàgbọ́ yìí mi ká ẹ ti fira yín wọlé ẹ dẹ̀ tẹ́ lọ́wọ́ àwọn tó fẹ́ràn yín. Wọ́n bá àwọn ewé ṣe gbé yín gẹ́gẹ́gẹ́gẹ́ nígbà yẹn wọ́n tẹ̀ nípa àwọn ewé nation ní wípé ẹni tí màmá bá fẹ́ báyìí wọ́n máa fẹ́ ẹni yẹn ni nítorí pé màmá fẹ́ ẹni yẹn màmá dẹ̀ ló gbé Ìgbàgbọ́ yín ká lé ẹ̀wọ̀n lọ́wọ́ so everybody accept ẹ̀ so everybody gbà yín ẹ wá jókòó síbẹ̀ bí igúnnugún bí ọ̀pọ̀lọ́ bí kọ̀ǹkọ̀ ẹ jókòó ẹ wá mọ́wọ́ ẹ̀ fún òde papọ̀ àdàdà fi yín ẹ máa sọ̀rọ̀ bí àdàgbà má dànù ẹ máa sọ̀rọ̀ bí òpònú ẹ máa sọ̀rọ̀ bí olórí ẹbí tí ẹ máa wọn olórí ẹbí kan tó kọ́ àwọn bọ̀dá ẹ̀gbọ́n ẹ máa wọn tó pọ́kọ̀ fún wọn jẹ́ oyàwó tí ò lè gbẹ́dì ẹ̀ ẹ̀yin odidi baálé ilé ẹ̀yin odidi bàbá àwọn kan odidi ẹ̀gbọ́n àwọn kan ọkọ ẹnìkan they fira yín sípò ọ̀wọ̀ they respect ara yín because you want people to praise you. Okay, ní kó tẹ́ fẹ́ gangan. Okay, now gbogbo kó tẹ́ ti ṣe yẹn. What is your reward? Apart from the money you are earning, owó tẹ́ gbà yín. Ọmọdé yín búròkó bójú wẹ̀yìn. Ìpàgbọ́ yìí mi ká. Òòjọ́ kọ́ lolúwéré ń pa ni o. Òòjọ́ kọ́ lolúwéré ń pa ni. Bí ẹ mọ history fracas yìí, bí ẹ mọ àwọn tó ti farapa nínú ẹ̀. Àwọn tó ti farapa nínú èyí tí òkú kò gbádùn mọ́ ní àwọn tó ti farapa nínú ọ̀rọ̀ fracas tẹ́ra kẹnu yín bọ̀ ẹnu yín tó gùn sọ̀rọ̀ síwájú yẹn àtọ́jú dọ́là pé máa yọ ọbọ̀ lónìí tọ́la mọ̀ wípé nǹkan tó wà lẹ́yìn ọ̀fà ojú èjì lọ nínú fracas yìí àná ọmọ yín ṣe mí gan ni o nítorí pé bó dúró jẹ́ Ìpàgbọ́ yìí mi ká àwọn ọmọ á jẹ́ ìgbìkàtẹ́ ìgbìn sílẹ̀ yìí tó o bá dúró jẹ nǹkan ẹ̀ àwọn ọmọ á dúró á jẹ́. Now the wife kò fowó rọlá ni wọ́n ń porúkọ ẹ̀ kò fowó rọlá omion
tó kò bá gbọ́n ìwọ òde pọkọ ẹ sákèsí òde lọ jókòó síbi kókó ronú kó come back àmì àwọn tó ti deep into it ẹ pọ́n ti wà nínú ẹ̀ nígbà tó dé àwọn dé come back ó dẹ̀ pọ́n porí ara wọn jókòó wọn pé this is not right, this is not correct. Ẹ ṣe jókòó bí ọbọdún ṣe ń parí lọ yìí as this year is going to an end, I can't just sit down and reflect on whatever you've done tẹ́ ti ṣe ẹ̀yin ẹ̀ ronú pẹ̀ tí ẹ ti ṣe àwọn kan ẹ pọkọ yín ṣàkíyèsí kò fọwọ́ láwọn mìíràn bí ọkọ ẹ sí àkíyèsí to stop. Ṣé tí ẹ wá rí kò tẹ nílò kò tẹ wá pè ṣàkíyèsí kí lèmi gan ti wá ń sọ yìí ẹni tó máa call ẹ̀ into order ẹni tó máa reset gbogbo brain ẹ̀ ọmọ pé tí ènìyàn bá ti jẹ́ kélékélé bó ṣe jẹ́ yẹn brain wọn náà bó ṣe jẹ́ nìyẹn exactly bí orí ṣe jẹ́ kiri yẹn bí orí ọkọ ẹ ṣe jẹ́ kiri tó tí wọ́n bùjẹ bí àmọ́ nǹkan tó bùjẹ exactly bọ́pọ̀lọ́ bí orí ẹ̀pàgbọ́ yín ká ṣe rí bí orí ẹ̀ ṣe rí bí irun yẹn ṣe rí lórí ẹ̀pàgbọ́ yín mi ká bẹ́ẹ̀ gangan lọ́pọ̀lọ́ ẹ̀pàgbọ́ yín mi ká ṣe rí so ẹ mọ̀ kò normal mọ́ so bí irun yẹn ṣe rí ó ti affect ọpọlọ ẹ̀ náà so kò jẹ́ kó ronú dáadáa mọ́ ṣe ló ronú jákúlú bí orí ṣe rí lórí ẹ̀ gangan bẹ́ẹ̀ lọ́pọlọ ṣe so ó jẹ́ kó máa ronú jákújákú ronú síwájú ronú sáàrin sẹ́yìn ó kàn ronú kákàkiri kò ro straight. Lórí ọ̀rọ̀ tí Lizzy tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí bàbá Jíǹde àti Ẹ̀gbà Ọ̀pẹ wa ẹ ṣe bẹ̀rẹ̀ ni o ẹni tẹ́ gbẹ́ lẹ́yìn ẹ̀yin tẹ́ gbẹ́ gangan tẹ́ ní kó fi máa káwọn èèyàn jẹ ẹ̀yin ni ó fi jàjẹ́ irun orí gan ló ti máa bẹ̀rẹ̀ bí wájú orí ẹ̀yin àwọn ẹgbẹ̀gbẹ́ kọ̀ọ̀kan tó rí jàkàjàkà yìí àwa àjẹ́ ẹ̀yin tẹ́ gbẹ́ Lizzy ẹ̀yin ni ó fi bù jẹ́ ẹ tí mọ̀ gbogbo yín ló máa visit round because ahim gangan about to ló wà báyìí torí kan tó sọ gangan ni pé nínú voice note gbọ́ tó yá àlùjọ play back kan ni wípé òun fẹ́ jẹ́ number one tó rò tẹ́pọ̀ òun ló máa control media òun ló máa control Facebook fracas so òun ló ń bá bọ̀ yìí bẹ́ẹ̀ ni ó ń bá bọ̀ wẹ́rẹ́ so àfẹ́sẹ̀ Àbíkẹ́ gbogbo yín ló máa face round let's watch out and see what will happen. Àti jókòó àwọn òràn àfẹ́wọ̀n nǹkan tó máa ṣẹlẹ̀ gbogbo yín pátápátá kò sẹ́ni tí ò lè face ẹ lọ kọ sílẹ̀ today is on the 6th of 26/12/2024 everybody ló máa face face Aláṣọ Àdúrà face Ṣọlá Yusuf face everybody name them gbogbo everybody Àbíkẹ́ ní gbogbo àwọn ọmọlẹ́yìn everybody ló máa face ó ń bọ̀ díẹ̀díẹ̀ ó máa face gbogbo yín pátá bẹ́ẹ̀ ni ó máa face every kò sẹ́ni tí ò ní face watch out. gbogbo nǹkan tí Lizzy sọ nípa àwọn ọmọ ẹ pátá bẹ́ẹ̀ ló ṣe máa rí fún ẹ ní agbára Ọlọ́run ó yẹ kí ojú ẹ rí nǹkan tí ojú àwọn aṣebi ojú àwọn ọ̀dàlẹ̀ èèyàn tó máa ń rí ó yẹ kójú ẹ rí ojú ẹ dẹ̀ máa rí ó wá ń sọ̀rọ̀ ní ẹ ó lè máa bú ìyá Aláṣàbí lọ ó lè máa bú Dorcas lọ jọ mo fẹ́ bi ẹ́ ṣé o kú nígbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ ni tí ó bá sí pé àbòsí àti ìwà òṣì ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kún tó ń bá yín jà òun dẹ̀ ló jẹ́ kẹ́ wà lójú kan tẹ́ ẹ páàsì tẹ́ ẹ fèlè ọmọ inú yín kọ́ tẹ́ bedroom flat ó kọ́ 10 flat ó kọ́ ọmọ yín lára orí ẹjọ́ orí burúkú iná lẹ́wà ẹ rí rere kankan ẹ rí gbéṣe àwọn ọmọ yín náà dẹ̀ ní ṣe rere gbogbo ìpè tí Lizzy gbé àwọn ọlọ́mọṣẹ́ tẹ́ẹ̀dẹ̀ lọ sọ́pọ̀tì gbogbo ẹ̀ ló máa dáhùn lórí àwọn ọmọ yín ò ní ṣàlùbáríkà bí Lizzy ṣe sọ ẹ̀pọ̀ àgbò ṣó mọ̀ pé ìyá ń bá Lizzy ṣe ń gbà yẹn ìgbà tí ìyá rí wípé ẹni tí ò bá mọ ọ̀rọ̀ ẹ kó máa gbọ́ báyìí ìgbà tí ìyá wa rí wípé Lizzy irọ́ ló gbé wá irọ́ ló dì mẹ́rù kò sóòótọ́ kankan nínú ẹ̀rọ ó padà lẹ́yìn ẹ̀ ó dẹ̀ wọ́n Lizzy kò máa jà mọ́ ni Lizzy bá mú bú MSM bá tẹ̀lé ló bá bẹ̀rẹ̀ sí í búlú ìyá ó ń bú àwọn ọmọ ìyá ó ń ṣépè fún wọn bẹ́ẹ̀ náà ni àlùjọ bó ṣe gbé náà nìyẹn tó bẹ̀rẹ̀ sí í ṣépè fún ọmọ màmá jáde more than 3 times ó pe Lizzy ó ní kó wọ́n àwọn pípù yìí ó ní kó wọ́n wọn ó ní wọ́n wá fáwọn ọmọ ó lóun ti sọ pé òun ò bàjà mọ́ òun dẹ̀ mọ́ wàhálà tó wà bẹ́ẹ̀ tó bá máa padà wọ́n máa dá ìpè yẹn padà sórí àwọn ọmọ màmá dẹ̀ dá ìpè yẹn padà ìyẹn lẹ wá rí dìmú ẹ sọ bọ́rọ̀ ṣe rí nítorí pé ẹ sọ bọ́rọ̀ ṣe rí gbogbo ìpè tí Lizzy gbé yín iṣẹ́ tọmọtọmọ bó ṣe máa rí fún yín tìrantìran yín nìyẹn
gbogbo bí táwọn ọmọ yín bá dé, gbogbo bí Lizzy ṣe ní kó rí fún àwọn ọmọ lọ́mọ, àwọn ọmọ màmá bẹ́ẹ̀ ló ṣe máa rí fún ẹ àpẹgbó yín mi ká. Sunday Omiyan àti Ṣẹ́gẹ́ Ìyá àbùkù lẹ máa bá kúrò lórí social media yìí. Mo wò yín bẹ́ẹ̀ ṣe bí Lizzy ṣe fi yín ṣẹ̀ sí, mo gbọ́ kínní yẹn inú mi dùn, ara mi yá gágá. Ṣẹ́gbọ́n kan tó sọ Ọlọ́run mọ̀ yín, Ọlọ́run wò yín ni, ó mú ẹ gbogbo àtúnfi wá jẹun pàtó ń díṣe oúnjẹ fún ẹ, a máa sọ a ní ẹ díṣe ẹ fún àwọn aláyé bàjẹ́ kan tó wáyé wa wọn á jẹ nìyẹn. Ṣé rí bẹ́ẹ̀ ṣe ń ṣẹ̀sìn lójú ayé yìí, ẹ ṣe máa ṣẹ̀sìn yẹn, tẹ́ ṣe máa ṣẹ̀sìn wọ kòtò nìyẹn. Tẹ́ bá wá ṣetán àwọn ọmọ yẹn á tún gbé. Òun ló ṣe máa ń da kéèyàn ṣiṣẹ́ sílẹ̀, iṣẹ́ gidi sílẹ̀ di ọmọ ẹ pàgbọ́. Kí ni Dorcas ṣe fún ẹ? Dọ̀là mẹ́ta wọ́n ṣe ń bí ẹ́. Dorcas ò rí sọ ọ́ kò tí Dorcas ṣe fún ẹ, ò rí sọ bó ṣe máa gbógun ti gbogbo àwọn ọmọ tó ní nìyẹn. Gbogbo ọmọ ẹ àdàbí tó bá níbi kankan tí Dorcas ṣe ẹ́ ní ẹ̀ṣẹ̀ kan tó ní agbára, nǹkan tí Lizzy ti ṣe fún ẹ Dorcas ò tí ì ṣe ààfo ẹ. Ó dẹ̀ padà sọ́dọ̀ Lizzy yẹn ọlọ́nla ẹ̀, ọlá pé ó padà sọ́dọ̀ Lizzy yẹn, ọlá pé Dorcas ò tí ì ṣe ààfo nǹkan tó ló máa jẹ́ kí gbogbo ìpè tí Lizzy ṣe fáwọn ọmọ ẹ ló máa jẹ́ ọmọ ẹ. Àti èyí tó ṣe nínú odó àti èyí tó ṣe ní ojú títì, èyí tó ṣe lórí omi àkàrà tó dí gbogbo nǹkan tó ṣe pátá bẹ́ẹ̀ ló ṣe máa rí fún ẹ pa àgbò. Ìwọ àgbàyà aláìní tìjú. Ẹjọ́ ẹ̀yin tí àmẹ̀bọ ẹjọ́, ẹ má jẹ́ ká ẹ̀yin bloggers ẹjọ́, ẹ má jẹ́ ká kúrò lórí ọ̀rọ̀ apá àtìtàn ẹ̀. Until they will do anything, tó ti ẹ̀ ṣe nǹkan kan sí this time around, mo mọ̀ pé nǹkan míì tún ṣì máa ṣẹlẹ̀. Èmi dẹ̀ mọ̀ pé àsìkò ti tó, gbogbo evidence ń jáde nítorí kó lè ráyè pile up fún kéèsì ẹ̀ nígbà tí kéèsì ẹ̀ bá máa délẹ̀. Lizzy Anjorin, your days are numbered. Yóò máa lọ kálọ́, wọ́n máa yẹgi fún ẹ ní agbára Ọlọ́run. Ìyá ẹ̀ kú kú òjijì ni, ìwọ náà máa kú torí ìka ẹ̀ ó pọ̀. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tẹ́ bá wà. Mo kí yín o. Ẹ kú ìpalẹ̀mọ́ ọdún. A kú bó ṣe ń lọ. Ọ̀gá wa iṣẹ́ o, mo dúpẹ́ lọ́wọ́ yín o. For that live video that you did on the case of apá àtẹsẹ̀. Ẹ ṣé gan ni. Àwọn ọmọ yín ò ní àrìnfẹsẹ̀ sí o. Àwa mọ̀ pé ibi tẹ́yìn wà tí yẹn save. Bọ̀ pẹ̀lú pé ẹ ṣe mọ̀ wípé ẹ save níbi tẹ́ wà. Ẹ tún ṣì pàpà ní ìfẹ́ ìlú yín. Ẹ ní ìfẹ́ àwọn ọmọ ìlú yín. Ẹ fẹ́ kí nǹkan burúkú ṣẹlẹ̀ sí wọn. Mo dé sí gbogbo live video tẹ́ ṣe yẹn. Inú mi dùn pé ṣe ṣàlàyé everything. Ẹ ní ṣe orí burúkú, ẹ ní bolórí burúkú tó pọ̀. Ìwọ ọ̀gá mi lórí ọ̀rọ̀ tapá tẹsẹ̀ yìí. A ní dákẹ́. Wọ́n sọ pé tí alágbèdè bá ti ń lórí lójú kó nǹkan tó fẹ́ mú jáde ń bẹ̀. Mo gbọ́ voice note kan lára àwọn students tó sọ̀rọ̀ wípé bí items mẹ́ta ni wèrè kó sọ̀rọ̀ nípa ẹ̀ lórí call to make lọ́jọ́ yẹn. Ó dárúkọ ọjà. Ó dárúkọ pé nínú ọjà yẹn ó fẹ́ mú kinní mẹ́ta. Ó dárúkọ pálí lásán. Ó dẹ̀ tún sọ apá. Ọjà yẹn níbẹ̀ mi ṣe wò sí ẹ̀yin tá mọ̀ ẹ̀bẹ̀ jẹ́ ká fọgbọ́n kájọ wo kínní. Èmi wo ọjà yẹn bí àwọn part ara èèyàn tó jẹ́ pé wà valuable. Ló ṣe wá sọ pé ṣebí kinní mẹ́ta péré ló fẹ́ mú nínú ọjà yẹn. Kinní mẹ́ta àti apá. Kò sẹ́ni tó lè sọ fún mi pé ṣé à ń bàgì ni because narrative nǹkan tó fún wa láfta tí a gbọ́ gbogbo conversation wa àtèèyàn lórí fóònù yìí. Nǹkan tó wá sọ láti debunk ẹ̀ ó yàtọ̀ sí nǹkan tó ń sọ pátápátá lórí call yẹn. Kí ló dé Lizzy bá máa sọ̀rọ̀ àwọn ọgbọ́n tó máa ń lò. A lóun decode ní ó fẹ́ káwọn èèyàn mọ̀ jẹ́ ó tó sọ díẹ̀, ó yan díẹ̀ nínú ọ̀rọ̀ tó sọ. Láfta àwọn videos tó ti ṣe lẹ́yìn ìgbà tí àṣírí apá àti ẹsẹ̀ ti tú. Ó ní tí ò bá sí pé òun ò fi gbogbo ẹ̀wọ̀n àwọn èèyàn, wọn fi gbogbo business nínú àwọn èèyàn, òun rọra fọgbọ́n decode ẹ̀. Ó fẹ́ fọgbọ́n sọ fún wa wípé ọ̀tọ̀ ní nǹkan tó ń sọ ń bẹ̀ yẹn òun sì ń decode fún wa ni o. Mẹ́wàá irọ́ ńlá ni. Ẹjọ́ ẹ̀yin èèyàn ṣé Lizzy tí ẹ mọ̀ yẹn ṣó jọ èèyàn tó lè máa sọ̀rọ̀ báàgì àti bàtà kó má dẹ̀
jẹ́ ká fẹ́ mọ̀ wípé bàgà àti bàtà ló ń sọ. Lizzy tó jẹ́ pé tó bá bu lásán ó máa jáde á analyze ni wọ́n á máa sọ̀rọ̀ nípa bàgà àti ṣù tí ò ní fẹ́ jẹ́ ká mọ̀ pé bàgà àti ṣù ló ń sọ lórí kọ́ yẹn. Because nínú kọ́ yẹn ó clear pa wípé ọjà tó ń negotiate kò ń ṣe nǹkan tó lè máa pe orúkọ tí wọ́n ń jẹ́ direct. Apá yẹn gan ó ti jábọ́ lẹ́nu ẹ̀ kó tó máa wò then kò mọ̀ wípé gbogbo nǹkan tó ń sọ yẹn òun ti tú àṣírí ó rò bóun code ni kò mọ̀ pé nínú code yẹn àwa gẹ̀ẹ́tì gbogbo nǹkan tó ń sọ. Mo wá wo fídíò àwọn kọ̀ọ̀kan tó ti ṣe analysis àti ìkan lára àwọn ẹ̀mẹ̀bọ student tó ṣe analysis lórí ọ̀rọ̀ apá àtẹsẹ̀ yìí. Ó sọ̀rọ̀ wípé ṣé Lizzy tó jẹ́ wípé àti pé kéèyàn kú àti kó lanu tó sọ pé kéèyàn kú tọmọtọmọ kò jọ lójú. Ẹni tó bá wo Lizzy àti wọ́n á rí bí ẹni ẹ ti máa mọ̀ wípé ó ti gbé odidi ìdílé kan rí bàbá ìyá àtọmọ tó ti pa wọ́n. Ẹ̀jẹ̀ èèyàn ò jọ lójú kéèyàn kú ò jọ lójú. Ẹ̀yin ìjọba wa ẹ̀dẹ̀ ń gbọ́ gbogbo ilé ẹ̀dẹ̀ dákẹ́. Tẹ bá rò bí a kò ní kàn yín tó bá kan ẹni tó súnmọ́ yín, tẹ bá rò bí a kò ní kàn yín tó bá kan ọmọ yín. Nínú ọ̀rọ̀ tá ti gbọ́ lórí Facebook yìí a gbọ́ wípé tí ọmọ Lizzy bá ti wá sílé Rotimi ó máa ń tì mọ́lé ni. Kí ló ń tì mọ́lé fún? Ṣé pé kó má bàa bọ́ sọ́wọ́ àwọn tó rán síta, àwọn ìránṣẹ́ ikú tó rán síta, kó má bàa bọ́ sí wọn lọ́wọ́, kó má di pé wọ́n lọ pa tí wọn ò mọ̀ pọ́ ọmọ ẹ̀ ni. Ṣé kìí ṣe torí ẹ̀ ló ṣe ń ti ọmọ ẹ̀ mọ́lé? Ọ̀nà pọ̀ tá fi lè ro ọ̀rọ̀ yìí. Ọwọ́ Lizzy ò mọ́ ẹni bí Lizzy ìkà ní Lizzy, apààyàn ní Lizzy, ẹ̀jẹ̀ wà lọ́wọ́ Lizzy, ẹ̀jẹ̀ wà lọ́wọ́ ẹ̀. Àwọn ọmọ ń sọnù lọ́tún lósì ẹ̀ wá ní ká dákẹ́. Ó wá gbé kéèzì ẹpọ̀n àgbò olórí síìtì ọ̀kadà ó wá gbé jáde ó fẹ́ fi bo orí kéèzì mọ́lẹ̀. Irọ́ ló pa ò Lizzy Anjorin. Eléyìí máa tún yàtọ̀, ó máa yàtọ̀ sí eléyìí tó ti yìnbọn tó ń dákẹ́ sí. Torí mo mọ̀ wípé lẹ́yìn eléyìí tó bá kọ̀ tí wọ́n ṣe nǹkan kan sí àṣírí tó máa bọ́ sọ́wọ́ ẹsẹ̀ ẹni tó jẹ́ wípé ìwọ gan máa wò pé báwo ló ṣe rìn dọ́dọ̀ ẹ̀ òun ló máa bọ́ sọ́wọ́ yín. Because à ń sọ ń sìn ẹ sì rò bí àwọn ọmọ ní àìníyá, àwọn ọmọ aláìlóbìí, àwọn ọmọ tí wọn ò ní èèyàn àwọn lẹ̀ ń pa. Ọmọ tí ò ní èèyàn míì wà ṣùgbọ́n tó lẹ́jẹ̀ lọ́rùn, ṣùgbọ́n tó jẹ́ ẹ̀gbin lójú Ọlọ́run òun lẹ máa lọ fọwọ́ gún. Ọlọ́run dẹ̀ máa mú yín. Àsìkò ẹ ti tó máa ṣẹ̀sín. Ó lè dúnmọ̀ta àṣírí ẹ ti tú. Èèyàn ló ń tú tà, pàtì èèyàn ló ń tà. Mo ń ṣiṣẹ́ tí ó bá sì pé mo ń ṣiṣẹ́ àwọn tí ò ṣiṣẹ́ àwọn wo ni ò ṣiṣẹ́. Ṣé èèyàn kan lè ṣiṣẹ́ kó lọ látàárọ̀ dalẹ́ kó ti rẹ̀ kó wá jókòó kó máa ṣe ṣó ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin ẹ̀márùn lójúmọ́? Tí ó bá ṣe pé bí a ò ní àwọn kan sí field tó bá ń jí àwọn èèyàn kó, tó bá ń pa wọ́n, tó ń fi ara wọn tú parts tó dẹ̀ ń ta fáwọn olóṣèlú. Because I'm very sure àwọn tó wà lórí ìjọba lọ́wọ́lọ́wọ́ ẹ̀ wọ́n wà lára àwọn tó ń lò ẹ́. Nǹkan tó fi lè ní boldness láti máa sọ wípé pẹ̀lú bó ṣe ń ṣe lórí social media òun ló jẹ́ ìgbésẹ̀ tó ń gbé pé tí ó bá sí ìgbésẹ̀ tó ń gbé tó fi ní connection tó fi ní customer. Àwọn customer wo ló ń lò ẹ́? Àwọn olè lè rí ẹ bó ṣe ń ṣe ìpè lójoojúmọ́. Ṣé wọn pé ò gbàṣọ sápamọ́ wọn ò raṣọ mọ́ o. Aṣọ yẹn àti cream tó máa ń kó dání gbogbo wọn tó ń kó dání gold everything kò sẹ́ni tó béèrè lọ́wọ́ ẹ̀, kò sẹ́ni tó rà lọ́wọ́ ẹ̀. Àmọ́ yẹn clear. Nǹkan tó ń ṣe wọ́n ti rí ẹ. Nǹkan tó wá ṣe lórí social media gangan ni pé kán rí ẹ bí akíkanjú, kán rí ẹ bó ṣe jẹ́ kán mọ̀ pé yes you are a lioness, kò sí nǹkan tó lè ṣe. Àwọn tó dẹ̀ wá rí ẹ bẹ́ẹ̀ àwọn ló wá ń lò ẹ as customer tó ń gbé iṣẹ́ apààyàn fún ẹ, tó bá wọn ń jí èèyàn gbé, tó bá wọn ń ṣe gbogbo ẹ̀. Lizzy àṣírí ẹ̀ máa tú. Ó lè ta ẹ̀jẹ̀ èèyàn sílẹ̀ kó lọ scot free, kò possible. Àfi tí ò bá sí Ọlọ́run mọ́ lórí ilẹ̀ alààyè. Ẹ̀yin ọlọ́pàá ẹ múra sí o, ẹ máa wò ọmọ yín máa bọ́ sí lọ́wọ́, ọmọ ọ̀gá yín á bọ́ sí lọ́wọ́, ọmọ fámìlì yín á bọ́ sí lọ́wọ́. Ìgbà yẹn lẹ máa mọ bó ṣe rí. Lẹ́yìn ẹ̀pọ̀n àgbò àti àgbàyà bàbá mugbó
ṣége ìyá ó máa ṣe lára yín o ẹ̀yin alábùkù àgbàyà aláìnítìjú so àsìkò wá relé fún yín láti wá máa fi ẹnu sí ọ̀rọ̀ Lizzy Tapa ṣe bẹ́ẹ̀ dákẹ́ nígbà tí à ń sọ ọ̀rọ̀ yìí pé kẹ́ jẹ́ kẹ́ pẹnu pọ̀ kẹ́ pa inú pọ̀ kẹ́ léwèrè yìí lọ kẹ́ má jẹ́ kó wá dá ṣe bó ní báyìí wọn láti kékeré lóye ká ti pè ká àkórókò tó bá ń dàgbà tán a máa gbẹ̀bọ̀ alátẹnujẹ ẹ̀pàgbò yín mi ká àgbà àyàmó wọ inú dẹ̀ ń bí mi gbogbo ibi tó ti ń sọ̀rọ̀ tó ti fẹ́ máa àdírẹ́sì tó ti fẹ́ máa bá Lizzy sọ̀rọ̀ pé ìjà tó já ti tó àti sọ́gan fún ẹ ń bà ẹ́ lẹ́rù ṣe ló ń bẹ̀ sí ń pẹ́ òun pẹ́ sọ ara ẹ gan ń gbọ̀n torí pé o mọ̀ pé ó máa kàbùkù ó ti lọ jẹja wà tí làtí ẹ̀yin òpònú méjì ẹ̀ ń jẹja lọ́wọ́ ẹ wá ń fira yín ṣe yẹ̀yẹ́ pé ẹ ń pè yẹn kan lérí ẹja ṣé ò wá ti kàbùkù lọ́wọ́ ẹ báyìí at least ẹ kò lè gbọ́ sẹ́nu ẹ̀gbẹ́ ta ló sọ fún ẹ pé Lizzy rí ẹ bí ẹ̀gbọ́n ẹ̀yin alábùkù aláìníláárí gbogbo yín ẹjọ́ mọ̀ wípé Francas lẹ́jọ́ ń ṣe tẹ̀ tí ń jẹ́ ń bẹ̀ tẹ̀ ní followers tẹ̀ fi ń ṣeré ẹ̀ bára yín jà ẹ̀ bára yín ṣe wèrè kan wá dé ó wá kó sí àárín gbogbo yín ó bẹ̀ sí ń pín yín yẹ́lẹyẹ̀lẹ ẹ̀yin náà ẹ̀ wá ríbi tẹ́ máa dúró sí ẹ̀ wá tẹ̀lé ọmọ inú yín torí àtẹnujẹ àti owó tẹrù bí ẹ máa gbà lọ́wọ́ ṣe ni bó ṣe wọ yín ó wọ yín tuurutu ẹsẹ̀ yín ò tó lẹ̀ ìwọ apàgbò àgbàyà òṣì inú mi dùn sí ṣó tí dọ́kàsì ṣe fún ẹ aláìní tìjú ṣé bó wà lára àwọn tó kọ́kọ́ bá Lizzy tó tọ̀rọ̀ kí ló padà fún ó gbé ọmọ ẹ̀ ṣe àdàbí ó kó àwọn ọmọ ẹ̀ sínú odó dẹ̀ ń gun wọn ṣé gbogbo nǹkan tó ṣe lórí àwọn ọmọ ìgbà yìí mo ti ń sọ ló máa ṣẹ nítorí pé o tiẹ̀ padà lọ tó lọ jẹjẹ ìyà lábẹ́ tó lọ láìsẹ̀. jẹ́ tán kámẹ́rà Óyá òun mọ bí táyọ aṣọ ìtẹ̀ ní gèlè fún màá wọ́pọ̀ ní gèlè ẹ wo ready to wear olówó pákú ready to wear look at it yìí wà lẹ́ni òsì nǹkan ilé ìwọ ọṣọdún o ẹ wo long ni long ó kọlẹ̀ gbẹgbẹgbẹ ẹ jẹ́ tún lọ́mọ mi wà kí n ṣòbí mélòó kan ẹ wá bá mi rajà o ẹ wá bá mi raṣọ ẹ wá raṣọ bẹ ṣe wo flaka ẹ bẹ wá raṣọ ẹ wo ṣùkọ́tà lélẹ̀ very lovely o very fine materials ṣẹtiri aṣọ oríṣi méjì òun ló fi ṣe 3/4 gown òun lélẹ̀ 3/4 ẹ wá bá mi rajà ẹ wá bá mi rajà ẹ wá bá mi rajà ẹ wá raṣọ ẹ wá aṣọ eléyìí ẹyọ kan sí design ikú lélẹ̀ ẹyọ kan tó kù ni èyí tẹ́ bá sọ pé Lady K bá mi tọ́jú aṣọ mi ní dáyé lò mọ́ o tó máa ṣe pé wọ́n ní Lady K kíìpù aṣọ yìí fún mi ni màá ti tà tán o kíìpù aṣọ yìí òun ló jẹ́ káṣọ iṣẹ́ pẹ́ yọkan yìí sí mi lọ́wọ́ o ṣẹ́tìrì very pretty òun ni ẹ̀yìn ẹ̀ ni ó fine ó wọjú ó ta lẹ́nu tẹ́ bá gbọ́ ó ta lẹ́nu ó ta o ta ẹ ṣáà ti wo fúrákà kẹ́dẹ̀ wá rajà ló kù òun ni ẹ wá ṣọ fine oh no stone nothing ẹ wo materials Kampala yẹn lásán yes this Kampala ẹ wo bó ṣe ta lẹ́nu bó ṣe fine look at it omu yes ẹ wá bá mi rajà ẹ wá bá mi raṣọ mo fọlọ́ bá bẹ̀yìn gbogbo ẹ̀yin mọ́mì mi ẹ̀yin dádì mi wo bí ṣòkòtò ṣe pínkùn mi sí méjì ẹ wá bá mi raṣọ o ẹ wá ra ohun tí mò ń ta ẹ ní dààmú o mi ò lè ní kan wá o ẹ wá bá mi raṣọ ó bẹ̀bẹ̀ ní mi ṣakọ́ ẹ wá raṣọ
ẹ wá ra ohun tí mò ń tà aṣọ ni mò ń tà Africa food ni mò ń tà spiritual items ni mò ń tà jewelries ni mò ń tà báàgì àti bàtà ni mò ń tà body cream ni mò ń tà àgbọ̀jẹ̀dí ni mò ń tà gbogbo lówó ẹ wá ra o ojú òní tí mi ní wáyé tí o ẹ má gbàgbé láti subscribe sí YouTube channel wa kẹ́ bá wa share ètò ẹ bá wa pín wọ̀gbọ̀rọ̀ ayé ojú òní tí yín wà ní rógun o ànírí wàhálà ẹ jẹ́ lẹ́jọ́ ọ̀rọ̀ lọ́rọ̀ kò ní di tiwa láṣẹ Èdùmàrè ẹ ṣeun gan mo dúpẹ́ ó dàbọ̀ ire o.